to the patchu àfi kẹ́ ẹ fi ṣọwọ́ tí kò bá ti sí ogun kò sí òmìnira fún ẹ̀yin ọmọ Yorùbá ṣùgbọ́n pé gbogbo tí n bá ń sọ kì í ṣe ohun tí mo rán mi ohun tó ló wá rán mi ni má jẹ́ kí wọ́n purọ́ fún yín ẹ jẹ́ kójú yín là báwo ni wọ́n ṣe mú Nnamdi Kanu ọ̀nà wo ni wọ́n gbà mú ṣé Nàìjíríà ló ti mú ni ṣebí UK la gbọ́ pé wọ́n ti mú Nnamdi Kanu báwo ni wọ́n ṣe lè mú Nnamdi Kanu nínú UK irú àṣẹ wo ni ó tó ṣẹlẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gidi tí ẹ kàwé tẹ gbọ́n tẹ sì kàwé ju àwa lọ ṣe pé àwọn bá tá a kà náà làwa náà fi ń ṣe gbogbo tá à ń ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run àti directive tí Ọlọ́run fún wa ọ̀nà wo lẹ gbà mo ti sọ nínú fídíò mi nígbà tí Olúwa sọ fún mi ó ní if you like do 1 million referendum can never take Yoruba nation to anywhere. That is what God is telling me. God told me vertically, go and check my videos 2 months ago, 3 months ago, you will hear this. It doesn't have effect because I want tí ẹ fẹ́ lọ gbé fún bólúwa ṣe sọ fún mi níjọ́ tí wọ́n drop ni àwọn tí ẹ fẹ́ lọ gbé fún said they are not ready for you to break because they are hitting wọ́n jẹ lára yín. They know if Yoruba go, we are wise. We are not going to wàhálà tí UK tó lè rí àǹfààní lára Yorùbá àfẹ́pẹ́. They know tí Igbo bá fi lè lọ péré UK wo ló ti fẹ́ gbóòórùn ẹ̀ kó tó lè rí àǹfààní jẹ lọ́dọ̀ Igbo á pẹ́ ṣùgbọ́n wọ́n mọ̀ pé ọ̀dẹ̀ ni Haúsá Fúlàní. Wọ́n mọ̀ dáadáa pé Haúsá Fúlàní ọ̀dẹ̀ ni wọ́n. That is why the UK government deals with Haúsá Fúlàní this time around. They are in a good time. They are in good agreement. They know that they are fools. That was just the only reasons they don't want us to break. UK government is a bastard. It's a shame to you that you can comply with Nigerian government to hand over Nnamdi Kanu to Nigerian government. Ẹ jẹ́ kójú yín là. Ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé bàbá kí ló dé tẹ́ ṣe fi nọ́mbà yín lẹ̀ bá a fi sílẹ̀ wọ́n mọ nọ́mbà lé wa má tán rẹ̀. Bàbá wọ́n ń tọ́ yín lórí fóònù kò sí nǹkan tó kàn wá àwa ti pinnu lọ́kàn wá sí bí tó bá jẹ́ pé ikú náà ni ọ̀rọ̀ Yorùbá yìí fẹ́ gbà lọ́wọ́ wa fine we are ready láti kú. Ṣé ikú yìí wá jọ yín lójú ni àwọn tó tọ̀bẹ bọ̀ lọ́rùn kọ́ tó tọ̀bẹ bọ̀ lọ́rùn life kí ni káwọn ṣe nítorí pé ikú jọ ẹ́ lójú ló ṣe ń fìyà jẹ ọmọ ènìyàn wàá sì máa pa èèyàn lójú ẹ̀ ní ojú ẹ̀ ikú ò jọ àwa lójú nítorí èlò ṣe pé gbogbo amúdodo nǹkan bíntí àwọn tí ikú bá jọ lójú wọn ò mú nǹkan bíntí nítorí pé ikú ò jọ wá lójú we just feel like one day we are going one day. Ẹ wo bó ṣe mú Nnamdi Kanu ṣe iná rí we are our enemy. The government of UK is in agreement with the government of Nigeria. So then they went to go and pick him. Look at just like that. Ọmọ nọ́mbà lé wa mo ti sọ fún ẹjọ́ yẹn go and check my video. God says they have all our data in their hands. And when time comes,
They will be going for us one by one. Once a man show a motubu. We don't fear. Beru tubu tefe fiwasi. All we just want, it is Yoruba nations. We need to free ourselves so that our coming children will be free from this bondage. If we cannot fight this battle, I am telling you, our coming children can never fight it because they have made them to be lazy. They have turned their brain to other things. Wọ́n ti báyé àwọn ọmọ wa ọ̀dọ́ jẹ́. Ṣé táwọn tá a rí ìyá ò bá ti ja ogun yìí kí a jà ká sì gba Yorùbá nation. Àwọn tí wọ́n ti báyé ẹ̀ jẹ́ wọ́n ti ba generation 20 jẹ́ sẹ́yìn. Àwọn yìí ò lè rí gbà o. Tó bá kàn pín wọn náírà lé wọn lọ́wọ́ àti wáyé báyìí Tinubu no just 1 naira. Kí ni 1 naira fẹ́ ṣe láyé ẹ̀ níbi tí wọ́n ti ń kó 100 billion jẹ ìwọ Lai Muhammed. I am sorry for you. Lai Muhammed, I am sorry for you. Ha! Ẹ̀yin àgbà burúkú. Ṣé kò jẹ́ kójú máa tì yín? Ta ló jẹ́ kó kú? Ta ló ń pèsè wí olórí ló jẹ́ kó kú? Wọ́n fi ń ṣe oyè, ó fi ń joyè àwòdì ẹ̀ ò lè gbẹ́dìyẹ. Irọ́ lẹ̀ ń pa kiri. Lai Muhammed, Gani Adams, Tinubu, Ọbásanjọ́, Wọlé Ṣóyínká and co. Aláké, ikú bàbá yèyé, Ọọ̀ni of Ifẹ̀, wọ́n fi yín jẹ oyè àwòdì ẹ ò lè gbẹ́dìyẹ. Ìran Yorùbá máa parun lọ́wọ́ yín o. Ẹ lọ kọ sílẹ̀. Mo ti sọ nínú fídíò mi, Olúwatútù ń gbé jáde ní àná wípé sẹ́, ó máa dé, it is going to a stage. Ifẹ̀ máa parẹ́. Wọn ò ní gbọ́ history Ifẹ̀ mọ́. Wọn ò ní gbọ́ history Ọọ̀ni of Ifẹ̀ mọ́. Ọọ̀ni of Ifẹ̀. Wọn ò ní gbọ́ history mọ́. Tí kò bá ti sí ogun, get it to your skull. There is no freedom fún gbogbo ọmọ Yorùbá. Ṣé ogun ló lè end it? They go to that length to arrest Kanu in UK. For you to know that the government of Nigeria, forget they will not hear what we are saying. All they need, it is what we pay them, what they will enjoy. They don't care about you. But if you want them to care about you, it is war. Ẹ̀yin dẹ̀ kẹ́rí lè fẹ́ já ogun yìí. Ogun nìkan la lè jà. Olúwa ti sọ, mo sì sọ gbogbo ìgbà. The prophecy has come. The Lord have said the prophecy that the only way we can move, it is war. When we wage war against them, when we war with them, then we will be free. Without war, we can't be free. And tẹ́bátì mọ̀ pé ẹ ò lè jagun, ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n kì í sọ fún ẹ. Nígbà tí ìyà bá jẹ yín, ẹ̀yin ọmọ Yorùbá, mo mọ̀ dájú sẹ́, ohun tó Olúwa ń sọ fún mi ni. Tẹ́yin bá ti mọ̀ pé no, ẹ ò lè jagun. Tẹ́ bá ti mọ̀ pé no, you cannot war. Ẹ jẹ́ ká fi mátà yìí sílẹ̀ now. Then we should continue in our slavery. But write it down today. There's something, I said something today, that when you suffer, tẹ́ ẹ bá jẹ ìyà, ẹ̀yin ọmọ Yorùbá, tí ẹ bá jẹ ìyà dé ibì kan, ẹ̀yin lẹ máa dìde fúnra yín láti jà. Ẹ dìde fúnra yín láti ṣe kíni? Láti jà. Wàláì, ẹ máa dìde fúnra yín láti jà.
wo àwọn olówó ti kọ́ ilé wọn mọ́ ilé ẹ̀. Má jẹ́ ń tàn ẹ́, ilé ò easy láti kọ́ mọ́ this time, àfi ẹni tí Ọlọ́run bá ràn lọ́wọ́ láti kọ́, because material tí wọ́n rà nígbà yẹn láti fi kọ́ ilé tí wọ́n rà like 50,000, ìjọba Nàìjíríà ti times 3 or times 2 plus. Nigeria can never be good. There is nothing good in Nigeria, and there is nothing good that can come from Nigeria except we break. Yoruba òun lọ tààrà wọn. A ò ní kékeré má wà mú wa. A ò níbi kan tá a fẹ́ sá lọ. Tó bá rí mi pé mo travel, mo lọ ṣe program ni o. I'm not running anywhere. So irú tí mo fẹ́ travel lọ South Africa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí. Program ni mo fẹ́ lọ ṣe. Ohun tó lọ́rùn rìn mi ni mo fẹ́ lọ ṣe. I want to go. I'm going for a missionary work. I cannot stay in abroad. When I come to do my program, and I will come back to my country. My country, it is Yoruba nations. You have forgotten when God speak through me about 4 months ago that Yoruba nation, òun ni orílẹ̀-èdè tóun fẹ́, òun Ọlọ́run fún rẹ̀ fẹ́ jókòó sísẹ́. Òun Ọlọ́run fúnra òun máa jókòó sí Yoruba nation. Débi wípé Yoruba nation will be a tourist center like Jerusalem, like Mecca. Èèyàn kan wá jókòó ní kò ní rí bẹ́ẹ̀. Let's see what is going to happen. Ṣùgbọ́n jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ. Gẹ́gẹ́ bó Olúwa ti declare ogun yẹn, tí wọ́n ló ga ogun, ó máa pẹ́ nínú oko ẹrú. Ogun nìkan ló lè mú gbogbo ìlérí wá sí ìmúṣẹ. Ogun ló lè mú gbogbo ìlérí tí Olúwa sọ yìí wá sí ìmúṣẹ. Láì jẹ́ pé Mósè ja ogun, báwo ni wọ́n ṣe lè dé ilẹ̀ ìlérí? Láì jẹ́ pé Joshua continue pẹ̀lú ogun yìí náà, báwo làwọn ọmọ Ísírẹ́lì ṣe fẹ́ dé ilẹ̀ ìlérí? Where it is demand to fight, there is no other option than we should fight. We need to fight. It can't be going like this. If really we need freedom for Yoruba nations, is a country that the Lord has made. Is a country that God knows about. Yoruba nation will be a peaceful country than any other country in the world. That is what God said. You may not take me as a prophet, but listen, I know that God sent me to somebody here. I know that God sent me to you. Ṣùgbọ́n tó lówá ní kì í ṣe wá sọ máa sọ, mi ò wá sí ibà nítorí owó. Nítorí already I am telling you, I am a spiritualist. I run spiritual church. I am a prophet and I do spiritual work. I do spiritual work for people. I have used my spiritual work to lift many people up through the grace of the Almighty. So therefore, I am not here because ebi ló ń pa mí. Mo níṣẹ́ mi lápá. Ìránṣẹ́ Ọlọ́run ni mí. Ẹni ẹ̀mí ni mí. Mo ń darí ìjọ ẹ̀mí. Mo dẹ̀ ń ṣe àwọn nǹkan ẹ̀mí fáwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́lọ́run ti lò mí fún láti dìde láyé yìí. Nípasẹ̀ iṣẹ́ mi, èmi ò ní parọ́. Pé mo dọ́wọ́ léèyàn ṣe mírèkù, èmi ò mọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n tá a bá kó ewé ká kó egbò sílẹ̀, kí n sọ fún ẹ, màá fi ṣe mírèkù nínú ayé ẹ̀.
ní ohun tí Ọlọ́run mú mi mọ̀ láyé yìí. Màá mú ewé àti egbò tó jẹ́ pé Ọlọ́run ló dá yẹn, màá fi ṣe miracle fún ẹ nínú ayé ẹ. Nigeria cannot work. Nigeria cannot work. All these useless elders, they empowered themselves, but they devoured, the youth. But they buy àwọn ọ̀dọ́ jẹ́. Nigeria, you are a big mistake in my life. Every time I think of Nigeria, I cry. And what kind of country is this? Country that don't have mercy on its people. Country that does not care about its people. Country that only care about themselves, their family, their children. They did not care about the people God put under them. Nigeria. It's a big mistake. You are a big mistake in my life. I regretted that I am born here. I regretted that even I born my children in this country. I regretted it. Ìlú tí kò sí pláànì fún àwọn ọ̀dọ́, tí kò bá wá sí pláànì fún ọ̀dọ́, tó jẹ́ pé ìyá àgbàlagbà lè wà ń bẹ̀, ṣe pé kò sí ọjọ́ ọ̀la fún lu yẹn. Ọ̀dọ́ dẹ̀kẹ̀rí, òun lógo ìlú, ẹ ò ní pláànì fún wọn, ẹ ti báyé wọn jẹ́ nípasẹ̀ 500 naira tẹ́ ń pín fún wọn. Ẹ ti báyé àwọn ọ̀dọ́ jẹ́ nípasẹ̀ 1,000 naira tẹ́ ń pín fún wọn. You let them to be contented. They were contented with that money. Who will give it 1,000? That money, 1,000 working. Owó tí mo máa fi nù dín ní 1,000 naira. Mo fi ayé àtọ̀run bọ̀ rẹ̀. Ìdí ni mo máa fi 1,000 naira nù. If you give me 1,000 for what? But àwọn èèyàn yìí, àwọn tó ń darí yìí, àwọn tí wọ́n bà yé àwọn ọ̀dọ́ jẹ́, wọ́n jẹ́ kí àwọn ọ̀dọ́ rí pé 100 naira it is valued. Ṣé lóyún máa pé tó bá fún ọlọ́pàá ní 100 naira lọ́nà, inú ẹ̀ á máa dùn. Mi ò mọ bí mo ṣe lè fún yàn 1,000, máa pé 1,000 owó kìíní, èmi fúnra mi 1,000 owó kìíní. But tó èlò ṣe máa pé tó bá fún ọlọ́pàá ní 200 naira lọ́nà, inú ẹ̀ máa dùn. Tí àwọn tó wà lókè yẹn, wọn ò jẹ́ kẹ́ ẹ rí kọjá nǹkan yẹn dákòtà. Wọ́n ti da brain yín rú, wọ́n ti dọ́ọ̀lù brain yín, wọ́n ti bà ayé yín jẹ́, wọ́n ti bà ọ̀nà yín jẹ́, wọ́n ti bà ìgbésí ayé jẹ́. Wọn ò jẹ́ kẹ́ ẹ dream kọjá yẹn, wọn ò jẹ́ kẹ́ ẹ dream kọjá ilé pákó tẹ̀ ń lò. Tó bá pé ẹ dream kọjá ilé pákó tẹ̀ ń lò ni, tí àwọn tí wọ́n dẹ̀ ń darí yín ń gbé nínú ilé 20 billions of naira, táwọn ọmọ wọn náà ń wa ọkọ̀ 40 billion, 30 billion, 45 million tí wọ́n ń wa ọkọ̀ yẹn kiri. Tó bẹ́ẹ̀ pé wọ́n jẹ́ kí brain yín ó step up ni, you will know that ìlú yìí máa ti pín. But wọ́n ti kọ́kọ́ dọ́ọ̀lù brain yín, wọ́n ti bà ayé yín jẹ́, wọ́n ti bà ó mọ̀ pé before béèyàn bá ń léyàn ọjà bọ́n ṣe ń létí, bọ́n ṣe ń ṣọ́ Nnamdi Kanu yẹn, bọ́n ṣe ń ṣọ́. Àti máa plan ẹ̀ ti pẹ́, wọ́n ti ń plan ẹ̀ ti pẹ́ ni lọ́ ṣe padà lórí mú. Now ṣé o get me? Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè yìí, wọ́n ti foresee, they are foresee. Nítorí wọ́n ti foresee yẹn, wọ́n bà yé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò lórí mọ́, ọ̀dọ́ ò rí pòun máa lo mọ́tò láyé ẹ̀, ọ̀dọ́ ò rí pòun lè kọ́lé. They just think inú ilé pákó táwọn ń gbé yàtọ̀ abẹ́ bridge tí wọ́n ń gbé yẹn. Tó bá ti wá fẹ́ lò yín lábẹ́ bíríjì, wọ́n wá bá yín, wọ́n láwọn campaign fún yín, wọ́n wá gbé ìbọn lé yín lọ́wọ́. Ẹ rorí sẹ̀, ẹ̀yin tó ń gbé ìbọn lé lọ́wọ́ kẹ́ wá bọ́mọ ìyá yín jà, ẹ̀yin ni mò ń sọ fún yín. Ẹ rorí sẹ̀, ohun tí tá a bá gba Yorùbá nation ló tó lè mọ your right in the country or in a country. You don't know your right in Nigeria. But when we arrive at the point that we have received Yoruba nation, you will know that you have a right as a woman being.
Buhari, you are a disgrace. You are a disgrace. You are a disgrace. Lastly, a ò ní kí ẹ má wá bá wa jà, ṣùgbọ́n ronú gbogbo ohun tí mò ń sọ yìí láti ẹ̀kọ́. A ò ní kí ẹ má wá ta láti wá dára lérú, ṣùgbọ́n ronú gbogbo ohun tí mò ń sọ yìí. Kí láǹfààní jàgídíjàgan? Kí láǹfààní pé kó pa èèyàn? Kí láǹfààní dá mi lóhùn pé kí wọ́n rán ẹ ní iṣẹ́ ikú sí èèyàn tó dẹ̀ lọ pa? Rántí ọjọ́ àti sùn ẹ̀. Rántí wípé èèyàn kan ló dá ẹ. Èèyàn kan náà dẹ̀ ní ń gba ẹ̀mí. Ọ̀dọ̀ èèyàn kan náà ló máa padà sí. Ohun táwa kì í fi ń ṣe ìkà nìyẹn. Mi ì báyàn náwó sọ̀rọ̀ ìkà. Bẹ́ẹ̀ ni mi kì í ṣe ìkà sẹ́nikẹ́ni. Bí n bá tiẹ̀ ṣiṣẹ́, àìmọye àwọn ọmọ tí wọ́n ń ṣiṣẹ́ owó yìí tí mo ta ti ṣiṣẹ́ fún tó ti gbowó. Tó ti gbowó tó dé mama ní dàbá. Don't worry, I go bless you. I go do this. Help us. Tàbá dẹ̀ ràn wọ́n lọ́wọ́ wá gbowó wọn máa lọ. A ò ṣe kà sí wọn. Ìjọ́ mi ni wọn ò ní fún wọn nírú nǹkan tá a fún wọn mọ́. Ṣùgbọ́n ká ṣe kà sí wọn kò possible. Ẹ ṣe rántí ohun tí mò ń sọ yìí. Ẹ rántí ọjọ́ ọ̀la. Ẹ rántí pé ẹ bímọ. Gbogbo ẹ̀yin ṣìkàṣìkà. Ẹ̀yin tí ẹ jókòó tí wọ́n fẹ́ rán síbi rálì láti bà rálì yìí jẹ́. Ẹ rántí ọjọ́ tẹ máa kú. Ẹ rántí ọjọ́ tí iṣu máa dẹ̀yìn lẹ́yìn asunṣe jẹ yín. Ẹ rántí ọjọ́ tẹ máa fèsì ìdájọ́. Ṣé kò sí lọ́kàn yín pé Ọlọ́run wà ní? Dá mi lóhùn. Àbí ìwọ lérò pé o jábọ́ látọ̀run fún rẹ ni? Talk to me. Now, ṣé Kùránì tẹ́ ń gbé kiri ṣé kò sọ fún ẹ pé nítòótọ́ Ọlọ́run wà? Ṣé Báíbù tẹ́ ń gbé kiri ṣé kò jẹ́ kó yé ẹ pé Ọlọ́run wà? Kò tí ì yé mi tó bá mọ̀ pé Ọlọ́run wà ní. Ó ní máa fi ẹ̀dá ara tiẹ̀ kí ẹ máa jẹ wọ́n níyàwó. Tó o bá mọ̀ wípé nítòótọ́ Ọlọ́run wà gangan, you can suffer. Woman be like you. Nígbà tí Ọlọ́run pa láṣẹ pé fẹ́ràn ọmọlàkejì ẹ gangan gẹ́gẹ́ bí ara ẹ. Òun dẹ̀ ni that is the greatest law of the Almighty. That is the greatest one out of it. Fẹ́ràn ọmọlàkejì. Kí ló wá rán ẹ sí wa fún pé kó wá bara lè jẹ? Kí ló rán ẹ sí wa pé kó wá pa wá fún? Ṣé rí pé mẹ́sẹ̀jì ó ní láti débi tó jẹ́ kó dé. Tó bá wò tó sẹ́ǹdì ẹ̀ séèyàn kan, jẹ́ kí n sọ fún ẹ, wàá rí pé ìwọ fúnra ẹ gan ló lọ́wọ́ sí pé kí rálì yìí bàjẹ́ o. Yorùbá rálì tá a fẹ́ ṣe lẹ́kọ̀ọ́, gbogbo wa pátá òun ló ń bá wí o. Ọ̀ṣun state, Ondo state, Èkìtì, Abẹ́òkúta, Èkó, gbogbo Kwara, gbogbo Ìlọrin, gbogbo wa ló ń bá wí. Ẹ jẹ́ kí gbogbo wa dé sẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n kó o rántí pé níjọ́ Sátidé yìí tó ń bọ̀ yìí tá a máa ṣe rálì yìí, mo fẹ́ kó o rántí nǹkan kan. Ó ṣeé ṣe kí wọ́n ti blọ́ọ̀kì ọ̀nà, tí Redeem ti blọ́ọ̀kì ọ̀nà. Tètè dé ní ìjọ́ Friday. Wọlé níjọ́ Friday ká túyáyà. Àbẹ́nikẹ́ni jà. A fẹ́ lọ ṣe rálì. A fẹ́ lọ fi ìrònú wa hàn sí ìjọba ni. Ṣé wọ́n ò nẹ́tọ̀ọ́ láti pa wá? Gbogbo ẹ̀yin tí wọ́n wá ń gbé rúmọ̀sì játijàti fún, wọ́n máa yin bọ́ǹbù. Níbo ló ti fẹ́ yìn? A ò bá Kútọ́nù jà. Kútọ́nù ló lè yin bọ́ǹbù sí wa Nàìjíríà. Káwa náà dẹ̀ yin bọ́ǹbù sí Kútọ́nù. A ò bá Kútọ́nù jà. A ò bá Ghana jà. Why are we? Kí ló wọ́n ń purọ́ fún? Irú fídíò wo lẹ̀ ń wò tó ń purọ́ fún yín fún? Ẹ kíyèsára. Ṣé mo sọ fún ẹ pé kò sí bóyá fẹ́ ṣe? Bàbá Kóìkì máa fara wọn. Wọ́n máa fara wọn jọ Sátidé. Kóìkì ò sá lọ. Kò sí ibi tó ń lọ. Yorùbá nation yìí náà lájọ wà.
yìí tá a dẹ̀ máa ṣe ń jọ sátidé yìí kò ní ṣẹ̀yìn Kóìkì, iwájú Kóìkì ló máa ṣe. Ṣé mi ò ní rọ́kàn tí mo fẹ́ wá pa fún yín? I am giving you life word, straight one, the truth out of it. Ìwọ ni kò dì mú. Ẹ share fídíò yìí, ẹ jẹ́ kó dé gbogbo tó jẹ́ kó dé. Lórúkọ Jésù ẹ ò ní regret life yìí. Ẹ jẹ́ ká jọ jàjà Yorùbá yìí láìsí ogun, kò sí òmìnira. Òun lọ̀rọ̀ Yorùbá. If not, bá ṣe ń pariwo yìí kò jẹ́ kí wọ́n tún lọ mú Nnamdi Kanu. Òun ló tún padà lọ mú yẹn. Ṣé ariwo kọ́ ogun ni ló lè ṣe? Àwọn tẹ́ ẹ̀dẹ̀ lẹ́fẹ́ lọ fún referendum, wọn kíá nípa ohun tẹ́ ẹ ṣe o. Wọn kíá nípa ohun tí ẹ ń ṣe. Ẹ ṣe gan ni. Ẹ share fídíò yìí. God bless you. Kẹ́lẹ́ ní nice day. Ẹ share sí gbogbo ibi tó yẹ kó dé. A máa jọ pàdé nínú rally. But before then, I will still drop another video. God bless you.